Fáṣọlọ́kọ mi wáyé. Àbíkẹ́ aya Ẹ̀ṣọ́ abiyamọ bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ o. Bí ò sí ìyá mi ta ni Fáṣọlọ́kọ mi wáyé. Àjàrà tí ò jẹ́ kéjì ó pọ̀ mọ́ ọlọ́bẹ̀ tó dùn ìyá mi. Bí ò sí ìyá mi ta ni Fáṣọlọ́kọ mi wáyé. Ó yá máa gbọ́ ìyá rere. Àlàáfíà ló fi lọ́jọ́ ògbó. Ọjọ́ ògbó rẹ̀ ìrọ̀rùn, ọjọ́ alẹ́ rẹ̀ ìtura o. Àlàáfíà ló fi lọ́jọ́ ògbó. Nífẹ̀ẹ́ wù ṣọ̀fọ̀ ọmọ ìyá aláyé rẹ̀. Àlàáfíà ló fi lọ́jọ́ ògbó. Lẹ́yìn Ọlọ́run ìyá ló tún kù tó yẹ ká mọ̀ kí nínú ayé bí o. Ẹni kíkẹ́ ẹni gígẹ̀ nìyá ń ṣe nínú ayé bí. Torí ìyá lọ́lọ́kọ̀ tó wà ní wáyé. Olùkọ́ tá a kọ́ mọ̀ alábàárò ọmọ ìyá ni nínú ayé bí. Kọ́hún nìyá kì í ṣẹgbẹ́ òkúta rárá o. Iyọ̀ nìyá jẹ́ kì í ṣẹgbẹ́ erùpẹ̀ rárá rárá. Àbíkẹ́ aya Ẹ̀ṣọ́ àwọn ọmọ rẹ̀ ní aláyé rẹ̀ ni wọ́n ní bó ti dára nílé ló tún wù yìí láwùjọ. Ọjọ́ alẹ́ rẹ̀ ò mọ̀ nídìí rédèrèdè lórúkọ lọ́rùn ọba. Àwọn ọmọ rẹ̀ ní kìyọ́ bí ológun ẹrú wọ́n ní kìyọ́ bí oníwọ̀fà ọgbọ̀n. Mo ní èmi mọ̀lẹ́ àwọn bàbá rẹ̀. Ẹ kàn ń ṣàkúrẹ́ oko rárá o. Àkúrẹ́ olóyè mẹ́kùn níṣẹ́ ilé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ Àkúrẹ́ olóyè mẹ́kùn. Ọmọkùnrin Àkúrẹ́ tó kó ibọ̀ ọmọ agada péri. Ọmọbìnrin Àkúrẹ́ tó do ibọ̀ ọmọ òsì ni ló pẹ́ fọ́. Àbọ̀ wọn pé ayé ìṣàkúrẹ́ kẹ́ ẹ mọ́mọ́ làlàlà tèmi nínú ọ̀kẹ́ èyé mi. Àkúrẹ́ lómi méjì hàn péjèjì lálà. Àlà àtúléwà ire àbí tó kó. Àlà ṣe bẹ́ẹ̀ odò omi ọmọ. Ọmọ wa ọmọ ẹkùn ni wọ́n pò kí ilé àwọn bàbá rẹ̀. Jẹun tún bá ọ délé ìyá rẹ̀. Torí ẹyẹ kì í fapá kan fò nínú ayé bí kàkì nílé bàbá. Ká mọ́mọ́ nílé ìyá rárá rárá. Oǹdó bébí níṣẹ́lẹ̀ ọlọ́kọ̀ tó wà ọ wáyé. Oǹdó ẹ̀ kí mo gún o. Ìyá ìta ìjàmà ọmọ mi là méjì ojúṣe yẹ. Ọmọ mi là pẹ́kọ̀ òkú. Ọmọ arẹ́yìn jàjà ògún. Oǹdó bẹ́ẹ̀ lẹ́yìn oníjàjà mọ́. Ọ̀jàjánù ọmọ pè yín gbọ́dọ̀ la. Aya Chief Olúwọlé Ẹ̀ṣọ́ tó ṣe bẹ́ẹ̀ tí ò gbélé ayé mọ́ o. Di Olú of Ajégúnlẹ̀ Kingdom nígbà ayé rẹ̀. Kọ́lọ́run ọba Odẹ̀lẹ̀ fẹ́ ní ire. Oore ọ̀fẹ́ ni pé kẹ́ni ó dọjọ́ alẹ́. Ìbùkún Ọlọ́run ni pé kẹ́ni ó rọmọ kó sì tún rọmọ ọmọ. Ọjọ́ alẹ́ rẹ̀ nìyí. Àbíkẹ́ aya Ẹ̀ṣọ́ o. Ọmọ ní gbókèrè banújẹ́ ayọ̀ àti ìdùnnú ló fi lu ọjọ́ ogbó rẹ̀ lórúkọ Ọlọ́run.